ìwọ fúnra rẹ ò ní báyìí lòdà ọ̀rẹ́ jẹ́ kó pẹ́ bí ara ọ̀rọ̀ gbogbo TikTok rock family gbogbo wa pátá la sọ wípé bó o ti sọdún èyí o OLAMUMMY of TikTok orí ẹ jẹ́ kó o tún bá wọn ṣe mí sí i. Happy birthday to you OLAMUMMY of TikTok. Ọmọ onífàdé ọlọ́jọ́ ìbí jẹ́ kí ọpẹ́ kómi àdìmẹ́rẹ̀ rẹ lọ. Orí Ọlọ́run láyé rẹ kò ló ń kà rárá. Ọ̀pọ̀ níjẹ́ bí lọ́jọ́ kan táwọn ò sí mọ́. Wà láyé rẹ lónìí ò ní di ọpẹ́. Jẹ́ kí ọpẹ́ kómi àdìmẹ́rẹ̀ rẹ lọ. Orí Ọlọ́run láyé rẹ kò ló ń kà rárá. Ọ̀pọ̀ níjẹ́ bí lọ́jọ́ kan táwọn ò sí mọ́. Ọmọ onífàdé wà láyé rẹ lónìí ò ní di ọpẹ́. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé ojúmọ́ rẹ ló mọ́ mi lóde tòní jẹ́jẹ́ mi ni mo wà jẹ́jẹ́jẹ́ ni mo rí tonílé tàlejò tí wọ́n ń dunnú mo súnmọ́ wọn mo bi wọ́n léèrè pé kí ló ń tó ń lọ kí ló ń tó ń lọ kí ló ń tó ń ṣẹlẹ̀ wọ́n ní òní lọ́jọ́ ìbí Kàfáyàt Abímbọ́lá obìnrin rẹ tó nínú rẹ tó níwà rẹ olórí rẹ obìnrin tó mọ bá a ti ṣètọ́jú ọkọ tó mọ bá a ti ṣètọ́jú ọmọ Kàfáyàt Abímbọ́lá bó ti kó nílé mọ́ra ló kàlejò ó mọ́ra aláyèrè ni àbíwá pẹ̀lẹ́ láwùjọ abo ọmọ onífàdé ọlásùpọ̀ máa tẹ́sẹ̀ kó máa tẹ Sátánì mọ́lẹ̀ òní lọ́dún rẹ máa jó máa yọ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá ọ tí ó sì dá ọ dá ọlọ́run ọba tó dá ọ sí tọmọtọmọ Ìbàdàn nílé alágbẹ̀dẹ òkú kẹ́yẹ lágbolé bàbá tó bí ọlọ́mọ alọ́jọ́ bí máa gbọ́ o mùmí ní òdodo nìwọ́ jẹ́ Mama Farouk Àyìnlá Mọ́mísí Rọ̀kíbá Àtàyìnkẹ́ Abdulgafar Àìdékọ́ tó ń bẹ lálàáfíà ara tó ń láta ẹ̀rìmọ̀jẹ́ ni á torí ẹ̀rìmọ̀jẹ́ ní ìran bàbá tó bí ọlọ́mọ ilẹ̀ ọmọ ẹlẹ́rìmọ̀sá ọmọ eléwé lẹ́dọ̀dà òròmọ́rò lẹ́rìn o wágùn ẹmọ́wẹ̀rìn lójú ogun ẹni ẹ̀rìmọ̀jẹ́ bá ta lọ́bà tí ó bá kú odidi bí ọdún bíi méje ó máa forí wọ́wé lọ bí iṣu ni obìnrin ẹ̀rìmọ̀jẹ́ bá fọwọ́ bàtí ó bá lóyún ọmọ ló tán lára olúwa rẹ̀ ọmọ kíkẹ́ tó yá dínà lẹ́rìn ní gbogbo olówó kò jẹ́ kẹ́rù ẹlẹ́rìí ó lè roko kò jẹ́ kí wọ́n bọ ẹlẹ́rìí ó lè yẹ̀nà ọmọ lálásọ ọmọ kèrègbè sọ lẹ́rìí bí àdó dàgbà ọmọ àìfẹ́rúmọ́lé àìfiyẹ̀rìn màrò àìfọwọ́ kókò jẹ̀kọ́ lẹ́lẹ́sẹ̀ rí lọ́jọ́ bí o sọjú èyí orí ẹjẹ́ kó tún bá wọn tèmi sí orí ẹjẹ́ kó tó orí ẹjẹ́ kó tán ò ní kọjú èyí ṣàṣemọ́ o bólúwá ti bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ́ o ní bá wọn rí kú ọmọ o ní rí kú ọmọ ìwọ fúnra rẹ o ní báyìí lòdà orí ẹjẹ́ kó pẹ́ bí ara ọ̀rọ̀ gbogbo TikTok rock family gbogbo wa pátá la sọ wípé bó o ti sọdún èyí o OLAMUMMY of TikTok orí ẹjẹ́ kó o tún bá wọn ṣe mí sí i tó bá lẹ́ni tó ń bẹ̀rẹ̀ wípé ta ló kọrin ewì fún ọlọ́jọ́ ìbí ẹ sọ fún ọ pé Apataewi ni tó bá wá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ ní gbogbo ilẹ̀ kílẹ̀.